Pomulero, pomulero, oh pomulero, pomulero, oh pomulero, pomulero TV. Ilẹ̀ Yorùbá tèmi rí, èmi ò rí bọ́dà, mi ò rí bóde wọn tí wọ́n ṣe síbẹ̀ o. Nítorí lójú èmi kò sí ká má ní àjọṣe pẹ̀lú àwọn Yorùbá tó wà nílẹ̀ Yorùbá ní Nàìjíríà àti àwọn tí wọ́n sọ pé wà ní Benin Republic. Ìtàn Àbẹ̀ní Abdulhakeem Hamzat tí à ń pè ní Laha, òun ló kọ́kọ́ ní ìtàn yẹn, ṣùgbọ́n àwọn tó tún láti ṣiṣẹ́ lórí ẹ̀ ni Francois Okio. Bàbá Okio là ń pè ní Benin Republic lọ́hùn. Òun wá láti Dàsà, ó jẹ́ àgbà nínú àwọn tó wọ́n ń ṣe òǹkọ̀wé àti àṣà àti ìṣẹ̀dálẹ̀ ní Benin Republic lọ́hùn. Ṣùgbọ́n Atúlò Yínká Ògún kó náà bá jókòó pọ̀ kán jọ ṣiṣẹ́ pọ̀ láti ṣe Àbẹ̀ní. Èmi Túndé Kèlání wà gẹ́gẹ́ bí ẹnìkan àti Abdulhakeem Hamzat Laha òun wà gẹ́gẹ́ bí ẹnì kejì. Òun ló gbé owó tá a fi ṣe gangan Laha gan ló gbé sílẹ̀. Tí a bá wo àwọn tó kópa nínú eré náà, ní tá bá sọ ẹnìkan láti Yorùbá wa níbí, a sọ Yorùbá wa ní Benin Republic. Ìṣọ̀lá Àṣẹdẹ́kọ̀ ní Àbẹ̀ní láti Nàìjíríà ń bí. Abdulhakeem Hamzat Laha fúnra rẹ̀ òun ló ṣe Àkànní. Tá bá wo bá ṣe wá pín, a rí wípé Madam Abomasin Akin-Ocho òun ló ṣe ìyá Àkànní. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa ń bí, Jídé Kòsọ́kọ́ àti Bukky Wright àwọn náà ṣe bàbá àti ìyá Àbẹ̀ní. A tún wá rí àwọn òṣèré bíi Muftah Akadiri. Ṣùgbọ́n a tún ní lọ́dọ̀ wa ń bí Karim Adépọ̀jù àti ìyá Rainbow tí à ń pè Ìdòwú Phillips, Ayọ̀ Badmus àti Dékúnlé Olóyèdé Dékúnlé Fuji. Àwọn wá láti Yorùbá Nàìjíríà níbí. Ṣùgbọ́n Nọ́lé Àgbọ̀ndẹ̀gbà òun tún wá láti Benin Republic. Ọmọbìnrin yìí yàtọ̀ sí pé ó rẹwà, ó wá ń sọ bí èdè mẹ́ta, torí gbogbo wọn tó wà lọ́hùn àǹfààní tí wọ́n ní ni pé wọ́n ń sọ Yorùbá, wọ́n ń sọ Ègùn, wọ́n dẹ̀ ń sọ Faransé. A tún wá ní àgbà òṣèré kan tí ó ń ṣiṣẹ́ nínú ilé alákòóso sinimá wọn lọ́hùn, ọ̀gbẹ́ni Àkànbí Akálà. Ó jẹ́ àwọn tí wọ́n jọ kópa nínú ẹ̀ ní ipò òun ṣeré. Ó tún wá jẹ́ alákòóso ìjọba tó ń ṣe sinimá lọ́dọ̀ wọn lọ́hùn. A tún wá ní àǹfààní láti mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan-an bí Dr. Adétúnjí tí wọ́n gbà wá lálejò àti Zainab olórin wọn tó jẹ́ pé bí ọmọ ìyá kan náà la jẹ́. Tá bá dé Sakété bí ilé la wà ní. Àǹfààní tá a ní ni pé tí Mainframe Productions Òpómúléró tá bá gbé mọ́tò wa wọ Benin lẹ́ni, ó ṣeéṣe kó jẹ́ bíi pé a fẹ́ dá ariwo sílẹ̀ nítorí àjọṣe wa pẹ̀lú kábíyèsí tó wà ní Ìṣẹ̀dẹ̀ àti àwọn ará Àpòbẹ́ àti Àjàṣẹ́ àti àwọn ará Sakété. Gbogbo ẹ̀ la fi di ìkan náà nígbà tí a fi ṣe Àbẹ̀ní. N tí mò ń rò lọ́kàn ni pé níjọ́ kan kí gbogbo ká tún ṣara wa pọ̀ ní láti Yorùbá Nàìjíríà ń bí, ká lọ bá wọn ní ọ̀hún kí a ṣe sinimá yìí níta gbangba, kí gbogbo àwọn tó ti jẹ́ pé látijọ́ tá a ti ṣe àtúríra wa kí gbogbo wa tún pàdé. Ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù ni pé ọmọ ìyá kan náà ni gbogbo wa. Ẹ máa bá wa ká lọ.
tí ṣe tán bẹ́ẹ̀ ni. À ń bọ̀ ó kù díẹ̀. Àkànní ojú rẹ̀ máa kórè kékeré. Màmá kò wù mí láti lọ síbi anniversary yìí. Èmi náà mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ó ti di dandan kí o lọ àti pé bàbá ẹ̀ ò bínú tó bá lọ. Àmọ́ kí ló dé tó fi pọ̀ dandan fún mi láti lọ? Ọ̀rẹ́ rẹ̀ làbẹ̀ ni òun ló sọ pé ó ní láti wá síbẹ̀ àti pé òun ni bàbá ẹ̀ ń bá ṣiṣẹ́ àní fi ńlá sí ni tẹ́ ẹ̀ bá lọ síbẹ̀. Àmọ́ inú mi kì í dùn tí n bá lọ síbẹ̀ torí wọn kò fẹ́ràn mi Àbẹ̀ní nìkan ló fẹ́ràn mi. Èmi ti fẹ́ máa lọ o. A ti ṣe tán. Àkànní rántí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ aṣọ ńlá kì í ṣèyàn ńlá o kò tètè máa lọ kí bàbá ẹ̀ tọ́jú o. láti tí mo fún ẹ ká tó kò lé o àwọn ènìyàn yìí kì í ṣe èèyàn yẹpẹrẹ ìwọ náà máa rí pé àǹfààní ńlá ló jẹ́ fún ẹ láti wà níbi àpèjẹ náà ìjọba rẹ nítorí ìdí yìí n gbọ́dọ̀ rí ìwà pálapàla kan lọ́wọ́ rẹ ìjọba bàbá. Àwọn èèyàn ọ̀nà tẹ́pẹ̀ wáyé ni o ẹ wo bó ṣe ṣọmọ mi. Ìwọ kọ́ ni ọmọ ẹni tó ń bá mi ṣọ́ ọgbà ẹ́ dá mi lóhùn kí ló wá ṣe ń bí. Èmi mo pè sá. Ìwọ ló pè sá. Ìwọ rí pé ìwà tó wù yí ìwà ìdọ̀tí ni láàrin ibi pàràtà. Olórí ṣéèkì kí ló dé tó mú ọmọ ẹ onídọ̀tí wá síbi àpèjẹ ọmọ mi? Dání lóhùn mo tẹ etí ẹ kò gbọ́ mi ò fẹ́ rí èyí kẹ́yìn nínú yín nínú ọgbà yìí mọ́ ìjọba ẹ bọ́ síta Àkànní mo ní o bọ́ síta out nonsense. Pẹ̀lẹ́ 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 ó ti tó tutù jẹ́ ń bẹ́ẹ̀. Kéèyàn gé ọmọ jẹ báyìí. Ó ti tó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ ṣe. Ọmọ mi. Ó ti tó tutù. Ṣé àlùjọ ńlẹ tó gé jẹ ni? Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ kí n dì. Èèyàn burúkú wo ló gọmọ mi jẹ báyìí?
Tí dàbí ń pẹ̀ràn kó lẹ́ni náà. Ní báyìí iwájú ò bá ṣe lọ ó yẹ kẹ́yìn ó ṣe padà sí nítorí ọjọ́ iwájú ọmọdé yìí màá mú un padà lọ sílùú wa kó lọ dàgbà sọ́hùn. Oúnjẹ ti rẹ́dì. Àbẹ̀ní dàtí. Ó máa wà nínú yàrá ẹ jẹ́ kí n pè wá. Àbẹ̀ní ọkọ mi wá lọ jẹun, bàbá ẹ̀ ti ń retí ẹ̀. Ebi ò pa mí mọ́ mi. Kí ló dé ọkọ mi, ṣáre ò yá ni? Kò sí nǹkan kan mọ́ mi. Lẹ́tà bí nǹkan bá ṣe jẹjẹ́ a máa gbọ́ ohun. Àkànní. Ṣé o fẹ́ jẹun? Maman, laisse-moi te rappeler, hein. D'accord, tout à l'heure. Oui. Ah, maman. Oui. C'est bien, ouais. On sort le téléphone pour l'heure, on va compter là, tu nous as fait. C'est ça. Ouais. Ils ont préparé quoi? Àkànní. Hein? Ó ṣeé ṣe kó jẹ́ pé aṣọ rose clear náà là ń gbà. Torí rose foncé náà. Wọ́n wá títí ń rí. Mais maman, il n'y a rien pour nous à Walloa. Ni tèmi o. Tó bá jẹ́ opinion mi lẹ́wà ni. Àti aṣọ rose àti rose foncé, aṣọ lásán yẹn. Àkànní. Ó fi nǹkan kan yàtọ̀ sí bàbá ẹ̀. Kọ́lọ́hún kó fọ̀run kẹ́. Ohun tí mo bá ti sọ ó ń gbà ni lójú bàbá ẹ̀. Ó dàbí pé obìnrin ò bá sí láyé yìí. Ayé náà ò tẹ̀lé ṣe wò. Ó ti jọ jù. Ta ni? Èmi àwa ni o. Maman. Oh, bébé.
Bonsoir chérie. Il est ngo. Ṣé wà dáadáa? Jókòó ẹ̀. Ọmọ dáadáa. Máa jẹun lọ. So awa bóyá mo lè gbàgbé. Aṣọ Rose Claire náà là á mọ̀. Rose Foncé náà kò sí. Mo máa lè rí Rose Foncé yẹn bú mi ni. Kò síbi tí mo wá dé tẹ́. Ọmọ ìwé ló tún gbé lé kí lè tún wá lọ tẹ́ ọ̀dọ̀ bàbá mi lè wá lọ ni. Ẹ má ti lọ bẹ̀ ní sí o. Mo rántí ẹ̀. Àsìkò kù ẹ tí lè lọ sẹ́ni. Àsìkò ṣe é. Àní rí Rose Foncé. Rose náà là á mọ̀. Rose Claire náà là á mọ̀. Àwọn ọ̀rẹ́ mi ni wọn ò ní fẹ́ ni. Àwọn fẹ́ ṣé bí tá a bá mú fún wa náà ni wọ́n mú. Wọ́n láìkì ẹ̀ náà. Ẹ jẹ́ àjẹun sí kí ló bá jẹ kí ló bá jẹ. Jẹun. Oro dede o wa dede, oro dede o wa dede, ṣì wọ́n lọ magi tó dára. Òpáyẹrẹ lórúkọ rẹ̀ wojú rẹ̀ o. Òpáyẹrẹ lórúkọ rẹ̀ wojú rẹ̀ o. Tí wọ́n bá rí ẹ lóde àdúmí àdánà rí ẹ. Tí wọ́n bá fẹ́ rẹ̀ láyà o, wọ́n ṣoríire. Ọkùnrin tó dára. Avec des trompes, un homme de vibrance. Vous n'avez encore rien entendu. Comment ça va? Ça va bien? Vous êtes les bienvenus à Songhai. Ça va? Très bien. Voilà. Thank you so much. Here are your rooms. They are very comfortable. You will enjoy the place here. Very beautiful. This is fantastic. Is it so? Thank you, sir. You are welcome. Thank you very much. You are welcome. You are welcome. Thank You are welcome. you. You are welcome. Applaudissez-le s'il vous plaît. Très fort, s'il vous plaît. Ah ouais. Alors, comment tu as vu ce que j'ai fait? C'était bien, mais mo fẹ́ kó máa kọrin mọ́. Ó ń kọrin ojú wo bá àwọn girls yẹn ṣe ń wẹ̀ pé kí wọ́n fẹ́ gbà ẹ lọ. Ṣé ni wọ́n ń dẹ́wò bẹ́ẹ̀ ni? Ẹ wo ṣe dígbà mi. Ìmọ̀ ìṣọwọ́. Mo ní kùnrin mọ́.
Akànnì. Ṣé promise fún mi pé tá bá ti ṣe mariage tán wá máa mú mi wá síbí báyìí wá jẹun. Viens ici. J'adore. Je te promets. Abẹ́ni, ṣé o mọ̀ rí ni? Rárá kò dájú ṣùgbọ́n. Ṣùgbọ́n kí ni? Kò yé mi náà, ó dàbí ẹni pé mo ti rójú ìrìn bí kan. Tó bá yá máa rántí bí tí mo ti mọ̀ rí. Torí ó ń wo ẹ gan-an. Akànnì. Ìṣẹ́rù máa kékeré àtìgbà tá ti wọlé òun ọmọbìnrin tó jókòó síbẹ̀ yẹn. Kí ló dé ṣé mo ti á sún ẹnìyẹn? Sómi jẹ. Ojú ẹjọ́ ẹnìkan tí mo ti mọ̀ rí ti pẹ́. Mo wá ṣe fọ́ láti rántí ibi tí mo gbé mọ́kọ́ mẹ́. O ní confiance mi. Mo ní confiance. Ṣáàrán ti pé mo wà ń bẹ̀. Ẹja máa lọ jẹrí. Bonsoir. Bonsoir. Envoyez-nous deux coca. Voilà, on a fait s'il vous plaît. Ṣé mọ̀ pé mo ò ní gbàgbọ́ pé ìfẹ́ wà fìgbà tí mo bẹ́ẹ̀ pàdé. Àwa má fọ̀rọ̀ lódùn tán mi jẹ́. Dúró náà mo tàn ẹ́ jẹ náà. Ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́. O mọ̀ bẹ́ẹ̀. Kí ló wá dé tóbi sọ́rẹ́? Èmi náà mọ̀. Peut-être torí mo ti bá ìfẹ́ pàdé rí àbí torí pé mo ti bá ẹni tó nífẹ̀ẹ́ mi bíi tiẹ̀ pàdé rí. Ó tọ́ ní sẹ́, je m'en pas. Ìwọ ńkọ́? Bóyá mi ò tí ì mọ nǹkan tó ń jẹ́ fẹ́. Mo ṣe mí pé o ti wà pẹ̀lú wọn níbi ìpàdé ni. No, ìpàdé wọn ti sún ìpàdé yẹn síwájú. Ó tẹ̀ wá da bọ́n ṣe sọ síwájú yẹn Ọlọ́run torí mi ò tí ì parí gbogbo nǹkan tí mo bọ́ lọ ń kó lọ yẹn. Wo èmi àti Kúnlé fẹ́ lọ jẹun oúnjẹ oníwákájọ máa lọ. Báwo Kúnlé? Ó ṣe wà. Ok. Járọ. Ó dájú pé àlejò níwọ̀n. Kí ló rí torí sọ rẹ̀? Ọ̀nà wo ìmú wa wọ́n sí? Ó dájú pé ọmọ Nàìjíríà ni wọ́n. Àkànní kí ló ń ṣe ẹ́? Ó bó ṣe ń wò bí ẹni tí òróbìnrin. Ṣé ká máa bóúnjẹ tí wàá lọ jàre? Ọmọ tó ń fọlá ìwọ̀n léwọ́. Ọmọ tí rí lánàá rí kan. Ojú náà dojú náà tí mo ti máa rí mi. Mo ń try láti máa rí mi tí mo kò ní. Ó jẹ́ pé àwọn guys ẹ̀ ń wò wá. Àbẹ̀ní. Àbẹ̀ní. Ó mọ̀ rí. Ewu níta. Àkànní. Àkànní. Àbẹ̀ní kọ́. Èmi ni Àkànní. Ìwọ rẹ̀. Ọ̀rẹ́ ẹni kékeré. Akànní, báwo ni? Alábàjọ náà mo ń sọ náà pé alẹ́ àná tí mo rí ẹ mo sọ pé ojú ìjọjọ́ èèyàn tí mo ti rí rí.
bó ṣe ń ṣe mí náà ni mo sáwọn ojú náà mo ní mo mojú ibẹ̀ níbo mo ti máa mi ò rántí máa bó ṣe aṣọ àbẹ̀ní mi sí lọ́kàn mi ṣe wá. ó ga o ìwọ rẹ. wá di fine girl náà Àbẹ̀ní. Juliet ṣé òde ni wàá jẹun. Juliet kẹ. jọ mú bọ fún mi ní ìṣẹ́jú kan jẹ́ kí gbó jẹun. Àgàní wà tálóbìnrin Àbẹ̀ní mi lọ́nà kí là ń pè ilé yìí èyí tó ṣe ní sí. nísòro Àbẹ̀ní tí mo mọ̀ sọ̀rọ̀ fún láti jọ ẹ̀rọ ìfẹ́ mi àkọ́kọ́. Akọni tí Akọni tí mo ti bá sọ fún yín gbà yẹn ni. Olú ìfẹ́ yẹn àti kékeré yẹn ọ̀rẹ́ ẹ̀ láti kékeré yẹn. Pomulero, 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 pomulero TV. Bàbá oníkókó lórí oníkòkó èyí bàbá oníkókó lórí oníkòkó òkè àbá oko wa lóníkókó ni ó jí láàárọ̀ lórí ibùsùn oníkókó rẹ̀ ó rojú kókó ó mú kòkó tábà rẹ̀ ó fi ẹnu ó kọrí ọ̀nà òkòkòkò rẹ̀ tí ń bẹ lẹ́bàá oko kókó bàbá kónkó ń sarí ǹjẹ́ kó gòkè odò kó gbẹ̀bá oko kókó bọ́ sóko kòkó ẹ̀ ìkókó lórí wájú ẹ̀ bàbá oníkókó lórí lanu ìkòkó fò sọnù bàbá oníkòkó ń lọ tó ń ti kókó orí ẹ̀ ni o ajá ìsá lọ kí kolokolo rẹ̀ ó gbẹ̀yìn tẹ́ ẹ bá rí èèyàn tó lóun ò lè jọ̀gẹ̀dẹ̀ torí fọ́gẹ̀dẹ̀ léegun ẹ mọ́ ṣiyèméjì lórí irú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ẹni tó lè bẹ́lẹ́lẹ́dẹ̀ yódì lórí ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ ni ọ̀dẹ̀ èèyàn sì ni torí pé ẹni ọlọ́gẹ̀dẹ̀ náà ló lọ̀dẹ̀dẹ̀ tá a gbọ́gẹ̀dẹ̀ sí olúwa ẹ̀ náà ló sì lẹ́lẹ́dẹ̀ tọ́jọ́ gẹ̀dẹ̀ wọ́n mọ̀jà sọ̀rọ̀ gẹ̀dẹ̀ tó pọ́n rẹ̀ gẹ̀dẹ̀ tẹ́lẹ́dẹ̀ fi panu lọ́ọ̀dẹ̀ ẹlẹ́lẹ́dẹ̀ mọ́ ìwọ̀nba ni ẹ sọ̀bàjẹ́ ẹlẹ́dẹ̀ lójú ẹlẹ́lẹ́dẹ̀ torí tẹ́ ẹ bá sọ̀bàjẹ́ ẹlẹ́dẹ̀ lójú ẹlẹ́lẹ́dẹ̀ bí ẹni ṣèbàjẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ náà ni. Pomulero, 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 pomulero TV. À ń káàbọ̀ padà àwọn èèyàn mi ṣàwárí ní báyìí o agbo àríyá òun náà kí a fẹ́ lọ ni níbo kí ni etí ṣẹlẹ̀ níbo fàájì etí ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n túgbòyí àwọn wa lọ ibẹ̀ èmi mo fẹ́ wá fọ̀rànràn fọ́ méjì lọ ní orí ètò yìí o ṣùgbọ́n túgbò máa lọ orúkọ mi òun náà ṣe Olúwatóyìn Ọmọ́túbúra dantújẹ́dá pàdé ní ọjọ́ míì ní orí ètò wa Ọlọ́run á san wa jù èní lọ o ó dàbọ̀. Ìlú jùlù lọ ṣẹ́gbà ìlú jùlù lọ. Àwa ó máa rántí pé ó ìṣẹ̀dálẹ̀ bàbá wa. Orí ẹni ní ń gbé ní ìkàláwó rẹ̀ orí mi orí mi dórí owó orí ọlá orí ọlá orí ẹni ní ń pè ní síre orí mi jà fún mi ẹ̀dá mi jà fún mi orí mi kọjá Ẹ̀yin
dé onílù